owó burúkú làwọn sẹ́nẹ́tọ̀ tó fẹ́ dupò olórí aṣòfin ń ná fáwọn ẹlẹgbẹ́ wọn láti débẹ̀. Dume ló sọ bẹ́ẹ̀. ní báyìí tí àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà àti aṣojúṣòfin ti ń múra láti yan ẹni tí yóò jẹ́ olórí wọn, èrè burúkú làwọn tí wọ́n ń làkàkà láti dé ipò náà ń sá báyìí. gbogbo ohun tí ọ̀rọ̀ náà bá sì gbà ni wọ́n ṣetán láti fún un kí wọ́n lè dórí ipò pàtàkì ọ̀hún. owó ńláńlá ni Aláròyé gbọ́ pé wọ́n ń gbépò ìyọ̀dọ̀ àwọn aṣòfin ẹlẹgbẹ́ wọn, bẹ́ẹ̀ ni wọ́n ń ṣèlérí oríṣiríṣi ipò tí wọ́n máa fi àwọn ẹlẹgbẹ́ wọn tó bá ṣàtìlẹ́yìn fún wọn sí típò náà bá já mọ́ àwọn lọ́wọ́. Sẹnetọ Dume tí í ṣe sẹ́nẹ́tọ̀ tó ń ṣojú ẹkùn gúúsù Borno nílé ìgbìmọ̀ aṣòfin àgbà nílùú Àbújá ti tú àṣírí owó ńlá táwọn tí wọ́n ń dupò lórí ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ná láti fi wá ipò yìí ní gbogbo ọ̀nà. Aṣòfin yìí ní níṣe ni púpọ̀ nínú wọn ń fowó táàkà tí wọn yóò sì máa sọ iye tí wọ́n lè ná láti fi rí ohun tí wọ́n ń fẹ́. Ó ní àwọn owó ńláńlá bíi $200 mílíọ̀nù ni wọ́n ṣetán láti fún àwọn ẹlẹgbẹ́ wọn kí wọ́n lè dìbò fún wọn. Lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 24 oṣù karùn-ún ọdún yìí ni Dume sọ̀rọ̀ yìí lórí tẹlifíṣàn Arise nígbà tí wọ́n ń béèrè iye tí wọ́n ti há fáwọn sẹ́nẹ́tọ̀ láti fi ra ìbò wọn pẹ̀lú bí àsìkò láti yan olórí míì ṣe ń súnmọ́lé yìí. Ó ní mo ti sọ láìmọye ìgbà pé nǹkan tó burú jù nínú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ni pé ọ̀rọ̀ owó làwọn olùdíje yòókù ń sọ. nǹkan ẹyọ kan ṣoṣo tí wọ́n rí fi yangàn ni iye owó tí wọ́n ń sọ fáwọn aṣòfin tuntun pé àwọn lè fún wọn. àwọn èèyàn yìí ń sọ̀rọ̀ nípa iye owó ńláńlá tí wọ́n fẹ́ kó sílẹ̀ láti fi ra àwọn aṣòfin ẹlẹgbẹ́ wọn, ṣùgbọ́n kò tí ì sẹ́nikẹ́ni tó wáá bá mi o. wọ́n ń darúkọ mílíọ̀nù dọ́là bíi 10, 20, 30, 40 mílíọ̀nù dọ́là kódà jù bẹ́ẹ̀ lọ. ó láwọn míì tún fọwọ́ gbáyà pé àwọn lè fún sẹ́nẹ́tọ̀ kọ̀ọ̀kan tó $200 mílíọ̀nù. ọkùnrin náà ní ọ̀rọ̀ burúkú tó bani lọ́kàn jẹ́ ni. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.